Welcome to Ọmọdé TV níbi tí a ti mú wá bí ó ti ṣe ń lọ fún wa ní abala eré orí ìtàgé fún títí ọ̀sẹ̀ yìí nípa àwọn sinimá tí ó ń lọ ní orí YouTube lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìrèmídé náà ti wà ní YouTube Yorùbá Claim Pause. Ó ti wà lórí YouTube lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ lọ bá máa wo Ìrèmídé ní orí YouTube yìí. Ẹ jọ̀wọ́ sinimá yìí wá láti ọwọ́ ọmọ Ajíbọ́rọ̀. Sinimá yìí dẹ̀ wò ó dùn, ó wà so interested, ó make sense, ó kọ́ni lẹ́kọ̀ọ́, ó kọ́ni lọ́gbọ́n, ó kọ́ni lóye. Ẹ jẹ́ ká lọ wo sinimá yìí. Ẹ jọ̀wọ́ Wùmí Toríọlá ó kópa nínú iṣẹ́ yìí gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ ti ṣe mọ̀ pé iṣẹ́ tí Wùmí Toríọlá tó bá ti kópa níbẹ̀ àti àwọn àgbààgbà ọ̀jẹ̀rẹ́ àti àwọn àgbààgbà ọ̀jẹ̀ òṣèré orí ìtàgé bíi Madam Sajẹ tí àwọn náà bá kópa nínú sinimá. Ẹ mọ̀ pé sinimá yẹ kì í ṣe sinimá kan tí ó ṣe fọwọ́rọ́ sẹ́yìn, ó ti yé yín sí. So ẹ bá wa wo sinimá yìí, ẹ lọ bá wa wò ó, ti wà lórí YouTube lọ́wọ́lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí. Tó ẹ jẹ́ ká kàn yànnàná àwọn ipa kọ̀ọ̀kan tí ó wà nínú sinimá yìí. A rí Wùmí Toríọlá níbi tí òun àti ọkọ ẹ̀ ti jọ ń ṣàṣàrò nípa owó ilé kò ṣe owó ilé àwọn tí wọ́n jẹ lówó. A dẹ̀ tún rí Wùmí Toríọlá níbi tí ó ti lọ bá ọ̀rẹ́ rẹ̀ kan ìyẹn tí wọ́n jọ ń dá àjọ pé tọ̀ kí òun lè gba àjọ yìí bí kò tiẹ̀ kó àjọ yìí fóun fi ṣe kíni kí wọ́n fi san owó láńlọ́ọ̀dù wọn. Ìjẹ́ ṣé ó kó owó àjọ yìí fún ni àbí kò kó fún? Ẹ já lọ wò nínú Ìrèmídé, ibẹ̀ láti máa rí nǹkan tí ó ṣẹlẹ̀. Kí ni ó ṣẹlẹ̀ ní ẹ̀yìn ìgbà tí ó kó owó fún Wùmí Toríọlá? A rí ọ̀rẹ́ Wùmí Toríọlá ní ọ̀dọ̀ àwọn ọkùnrin tí ẹja fìyẹ̀ sí suspect ẹ lọ wò níbẹ̀. A rí Wùmí Toríọlá àti olólùfẹ́ rẹ̀ tí wọ́n wà nínú ilé. A rí ìyá ọkọ Wùmí Toríọlá tí ó wọ ilé wá tí ó sọ̀rọ̀ sí Wùmí Toríọlá, wọn bímọ, wọn ṣègbà, wọn ṣàwo. Kí ni continuity tó wà ńbẹ̀ náà? Ẹ já lọ wò ó nínú sinimá Ìrèmídé, àní sọ lọ́pọ̀ too much. Àtúwárí ọ̀rẹ́ ẹni tí Wùmí Toríọlá lọ fẹ́ yá owó ní ọwọ́ ẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin kan. Kí náà jọ ń ṣe, kí náà jọ ń sọ? Ẹ já lọ wò ó nínú Ìrèmídé. A rí àwọn ọkùnrin yìí náà tí wọ́n wọlé ti Wùmí Toríọlá àti ọkọ ẹ̀ nínú ilé. Kí náà wá ṣe ní ọ̀dọ̀ Wùmí Toríọlá? Ṣé wọ́n wá bá ṣeré ni àbí wọ́n wá gba owó tí Wùmí Toríọlá lọ gbà lọ́dọ̀ rẹ̀? Ẹ já lọ wò ó nínú sinimá Ìrèmídé. Another part tún lélẹ́yìí o. A rí Mr. Gaji. A rí òun náà, òun ni láńlọ́ọ̀dù inú ilé. Kí ni ó ṣe pẹ̀lú Wùmí Toríọlá àti ọkọ ẹ̀? A rí tó kó àwọn ọkùnrin méjì kan tira. Kí náà wá ṣe ní ọ̀dọ̀ Wùmí Toríọlá àti ọkọ ẹ̀? Ó dàbí pé ó fẹ́ lé wọn kúrò nílé ni o. Ẹ já lọ wò nínú sinimá Ìrèmídé. A tún rí Wùmí Toríọlá àti ọkọ ẹ̀ tí wọ́n padà sílé ìyẹn lọ́dọ̀ ìyá ọkọ ẹ̀. Fausat Balógun, Madam Sajẹ. A rí wọn tí wọ́n padà síbẹ̀. Ìyá náà lé wọn bàìbàì ní o àbọ̀gbà wọn wọlé. tó aṣáàrí pó kẹrù dání báyìí, ṣé ó lé wọn dànù ni àbọ̀gbà wọn wọlé? Ẹ já lọ wò ó nínú sinimá yìí. Ẹ má já miss ẹ̀ rárá fún tọ̀sẹ̀ yìí. Ẹ já lọ wò ó. Àrí tó gbéra ó di ọ̀dọ̀ ọ̀rẹ́ náà, Azeez ọ̀rẹ́. Nígbà tó dé ọ̀dọ̀ ọ̀rẹ́, wọ́n gbà á lálejò, wọ́n ṣe everything. Ọ̀rẹ́ àti ìyàwó ti jọ ń sọ̀rọ̀ o. Kí náà jọ sọ? Ẹ já lọ wò ó nínú Ìrèmídé. Nígbà tó di bí ọjọ́ kejì sọ́jọ́ kẹta, ooru wọn ti mú ìyàwó ọ̀rẹ́. Kí ni ìyàwó ọ̀rẹ́ ṣe? Ó fi olè lọ Wùmí Toríọlá. Lẹ́yìn ìgbà yìí tó fi olè lọ Wùmí Toríọlá tán, ọkọ ọ̀rẹ́ bínú, ó nírọ́ o, ó gbọ́dọ̀ jáde kúrò nínú ilé òun ni, òun ò fẹ́ wọn mọ́. Wọ́n tún lé wọn báibái, ó kúrò níbẹ̀, wọ́n tún lé wọn dànù o. Lẹ́yìn ìgbà yìí a rí wípé wọ́n lọ sùn ní àlàpà kan. Kí ló padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn? Ẹ já sún síwájú. Tó níbi bí báyìí àrí tí Wùmí Toríọlá ti ń pè tó ti ń kọ́ owó ti dé.
wọ́n ti ń fresh, òun àtọkọ ẹ̀ wọ́n ti ń gbádùn. Ẹ já lọ wo gbogbo àwọn páàtì yìí nínú Ìrèmídé. Tọ́ last but not the least, a rí tí arábìnrin yìí èyí tó purọ́ olè mọ́ ìyàwó ọ̀rẹ́ ọkọ ẹ̀ pé ó jí aago òun. A rí pé ó ti wá ń bẹ̀bẹ̀ o, ó ti ń bẹ̀bẹ̀ báyìí, ó ti ń bẹ̀bẹ̀ níbi bí náà ló ti ìjẹ́ tó tẹ̀ jẹ́wọ́ gan fún ó kàn wá bẹ̀bẹ̀ ni. Ìjẹ́ kí ló ṣe tó wá bẹ̀bẹ̀? Ṣé ó ti jẹ́wọ́ ni àbí kí ló ń ṣẹlẹ̀ sí i? Kí ni ó fà á tó fi wá bẹ̀bẹ̀ tó fi wá jẹ́wọ́? Ẹ já lọ wò ó nínú sinimá Ìrèmídé ní orí YouTube Cleanpos. Ẹ já lọ wò ó níbẹ̀, á dára fún wa o. Ẹ bá wa subscribe sí YouTube wa náà, Ọmọ Adé TV. Bá wa subscribe sí YouTube wa, Ọmọ Adé TV. Ẹ bá wa like, ẹ bá wa follow, kẹ̀dẹ̀ bá wa tẹ like, kẹ̀dẹ̀ bá wa tẹ share button. Á dára fún wa o. Tí àwọn sinimá míì bá ti ń jáde, a máa jẹ́ kó tó yín lọ́wọ́ létí, à ń jẹ́ kí ti yín di sí rárá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá ló ti ọwọ́ iléeṣẹ́ Ajiboro Films Nigerian Marketing jáde tí ó dẹ̀ wà so interested. Ẹ jọ̀wọ́ ẹ bá máa wo àwọn fíìmù yìí, ẹ bá máa follow líǹkì wa, ẹ bá máa subscribe sí. So tí another film bá ti ń jáde, a lè máa fi tó yín létí wípé tọ̀ ó ti jáde o, ó tún ti ṣẹlẹ̀ tọ̀. Thank you so much.